Ẹ káalẹ́ o, ẹ káàsán, ẹ káàárọ̀, níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti gbọ́ mi ni mo ti ń kí yín pé a kú dédé àsìkò yìí. Adúpẹ́ pé òkun ohun ọ̀sà àtàwọn odò wẹ́wẹ̀wẹ́ ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún mi, kó bùkún ẹ̀yin tẹ́ ń wò mí. Mo kí bàbá mi kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Mahood Ìṣọ̀lá Ọlámilékan Balógun Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Mo wá kí kábíyèsí Ọ̀nìrìṣà àrólé Oòduà jìgbìnì bí àtẹ àkún aláṣọ àlà fòfògbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì. Mo wá fi ẹ̀yin ọba méjèèjì tí mo dárúkọ yìí mo fi kí gbogbo ládéládé lóyèlóyè pátápátá ńlẹ̀ Káàárọ̀ Oòjíire. Mo wá tara ṣàṣà mo wá kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí bàbá Dami mo kí yín o ẹ kú fọmọnìyàn ṣe ẹ kú kó lè dáa ẹ kú gbìyànjú ẹ kú ẹyọ Ọlọ́run. Mi ò wá bí láti respond sí comment mi ò dẹ̀ wá bí láti wá àwáwí asán kankan bí ò ṣe wípé mo wá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tí ìran Yorùbá jẹ lógún. Ìfẹ́ pàtàkì ìfẹ́ tó gbọngbọ́n tí mo ní sí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ yóò wù mí kẹ́ ẹ bá ń táàgì olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. Àkọ́kọ́ ẹ jẹ́ ń kí ìyá mi dáadáa Mrs. Adérọ́pò Adéyẹmọ ìyá Yọ̀mídé. Ìyá ẹ kú àdúrótì ẹ kú kó lè dáa ẹ kú ìfẹ́ ẹ kú gbogbo ìgbà gbogbo lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ní mọ̀yà ẹ ní mòsì ẹ ní mọ̀dàmú o. Wàhálà fìtínà ó kéré ó tóbi Ọlọ́run ní gbé kàn yín. Ìyá Ayọ̀ ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ kú àdúrótì. Òrìṣà bí ìyá ò sí bí ìyá ẹni bá ti kú kò sẹ́ni tó lè ṣe bí ìyá fún èèyàn mọ́ láyé. Àwọn kankan rọ̀ mọ́ ọ̀rọ̀ tí mi ò sọ nípa pé bó la ṣe lọ síbi tá a lọ àmọ́ mi ò ṣe tán lálẹ́ yìí láti sọ. Èmi ni mo pàyà mi fúnra mi. Kí dẹ̀ ni mo fi pa ni pé ikú ogun báyìí ní ipa kíkanjú ikú ọmọ ní ipa bí amọ tòótọ́. Háàhì ọmọ ló pàyà tó bí mi lọ́mọ. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ tẹ́ kì í ṣabiyamọ tí jìyàn láàárọ̀ pẹ̀lépè tẹ́ dúró tì mí nígbà tó ju ogun le tẹ́ dúró ní ìgbà tí ìjì ń jà. Olóyè Sunday Igboho ṣà Àdìsá ọmọ Aládìkún ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé adé orí Aládìkún la gbà fáláàfin
tí ọba wa dá ọ lójú pé adé orí aládékun la gbà fáláàfin bọ́ bá pàdé aláàfin lọ́nà ìwọ dá bàbá dúró kó o ní ṣé lóòótọ́ adé orí aládékun la gbà fáláàfin lóòótọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ọ̀dàlẹ̀ ní igbá kan ni kò sí méjì tẹ ní bí ò ṣe ìfẹ́ lẹ́ní ẹ̀ẹ́dẹ̀ lè nífẹ̀ẹ́ mi kọjá bẹ́ẹ̀ ti ṣó mi yẹn ẹ jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ a nífẹ̀ẹ́ ẹ jẹ́ kí n mọ̀ pé ìwọ yìí ni o súnmọ́ lóye Sunday Igboho jù nínú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń jà fún ìran Yorùbá àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àgbàlagbà tí ń sáré nínú ẹ̀gún bí ọba ń lé nǹkan lè gbogbo ìgbà tá a wà nínú ìgbìyànjú ogun ṣẹlẹ̀ àmọ́ ta la fẹ́ sọ fún ta la fẹ́ ròyìn fún nǹkan tó bá ṣẹlẹ̀ débi pé ó dé family meeting tí àkíyèsí pé wọ́n ló pàyà ẹ̀ ẹ wò ó orí tá a bá fi fọ́gi tá a bá fi fọ́ pẹ̀ torí ọ̀hún ọ̀bá fọ́ ó ní nǹkan rere tó sì fẹ́ ṣe ni ló jẹ́ kí n dúpẹ́ gán lọ́wọ́ olóyè Sunday Igboho mo fẹ́ kẹ́ ẹ bá ń share ètò yìí because what I'm about to say I may not have the opportunity to say it again bẹ́ẹ̀ni orí ọ̀fẹ́ ẹ lè má sí mọ́ kó o tó bú mi kó o tó gbé mi ṣépè kó o tó sọ nǹkan kan fẹ́ kẹ́ ẹ rántí pé òrìṣà bí ìyá ò sí o olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ pàdánù ìyá wọn lórí nǹkan méjì kọ́ lórí struggle ìran Yorùbá ni èmi Adémọ́lá Omiyale náà pàdánù ìyá mi kò sí nǹkan méjì lórí ọ̀rọ̀ pé àwọn ọmọ mi igbá kan àwo kan lórí struggle ìran Yorùbá yìí náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìran Yorùbá pátápátá níbi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó dé ẹ ṣé o ẹ kú àdúrótì ẹ kú kó lè dáa ẹ kú fọmọnìyàn ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run oníwájú ò ní kẹ́yìn ẹlẹ́yìn gẹ́gẹ́ ò ní síwájú àlùbáríkà àwọn tọ́lọ́ ń kólé ayé lọ́wọ́ olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ lásìkò ọ̀rọ̀ bá tó ẹ̀dá kan kì í sọ èmi nígbàgbọ́ pé àsìkò ló tó kì í ṣoògùn kì í ṣèkan ẹni tí ò sì fẹ́ ni kò sí bó o ṣe fẹ́ pààrọ̀ tó fún kò lè fẹ́ ẹ náà kì í ṣe ìṣe gbogbo ẹni tó ń wò wá ló fẹ́ wá fún re ẹ̀ka méjì lẹ̀dá tí ń wò wá lórí afẹ́fẹ́ àwọn kan wò wá lórí pé yá wo ẹ̀sìn tó fẹ́ ṣe àwọn kan wò wá lórí pé wóró tó ń wí ẹjẹ́ akẹ́kọ̀ọ́ látara ẹ̀ àwọn kan sì ń wò wá torí pé a nífẹ̀ẹ́ tọkàn tara tẹ̀mí àmọ́ mo dúpẹ́ o mo dúpẹ́ gan lọ́wọ́ olóyè Sunday Igboho wọ́n ní Adémọ́lá Mọ́nísà lọ pààrọ̀ orúkọ tẹlifíṣàn rẹ tó sọ sí kòwé lọ́rẹ̀ pààrọ̀ ẹ̀ padà sí Ìṣọ̀kan Ọmọ Oòduà TV mo dáríjì ọ́ láyé àti lọ́run èmi náà wá gbọ́lọ̀ yabọ́rọ̀ abáramóore jẹ́ mo gbọ́dọ̀ jáde ní gbangba wálíà kí n tender unreserved apology tí gbogbo ìran Yorùbá láti ibi tó ti bẹ̀rẹ̀ síbi tó parí sí síbi tí ó tó máa lọ ẹ má jẹ́ ni ló ti parí àkọ́kọ́ apology ó wá lọ sọ́dọ̀ olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ẹ kú àìgbàgbé
ẹ kú máa rántí pé ọmọ yìí ti ń bá mi bọ̀ ọjọ́ ti pẹ́. ẹ kú bó ṣe ẹ kú àgbà tẹ́ ń ṣe, ẹ kú máa ṣe gẹ́gẹ́ bí aṣíwájú rere. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo wá ń fi àsìkò yìí mo fi ń tọrọ àforíjì tó gáyàtà. Mo ń tọrọ àforíjì tí ò lẹ́lẹ́gbẹ́, tí ò lẹ́jà ń bá kàn nú. Nobody can force me to do this. And I'm doing this not for anybody to love me again. I'm doing this because of the love I have and the love Oloye Sunday Igboho has shown me. Ìní mo ṣe bọ́ta lálẹ́ yìí láti wá tọrọ àforíjì. Oloye Sunday Igboho, pàápàá jùlọ mọ́mí Ayọ̀mídé, Mrs. Adérọ́pò Adéyẹmọ, tó bá léèyàn stand fún yàn gẹ́gẹ́ bí ìyá, ẹ gbìyànjú, ẹ dúró. Àmọ́ tó stage kan omi pọ̀jọ́ ká lọ, kò sì sí bí èèyàn ṣe fẹ́ fẹ́ràn ọmọ ọlọ́mọ gẹ́gẹ́ bí ọmọ ẹni. Mo dúpẹ́ o, mo dúpẹ́ gan-an. Àkànbí Mr. Wisdom, ẹ̀gbọ́n mi, I love you unconditional. Mr. Wisdom, I love you so much. Lady K, I love you unconditional. And so many people like that. Àmọ́ a ti ṣàlàyé ń tójú rí, a ti ń ṣàlàyé ń tá kò lọ́nà. Kéèyàn tó bá rìn àjò débi pé wọ́n ń pè ọ́ sí family meeting tí ń accuse ẹ pé wọ́n lọ pàyà ẹ. Ṣé ẹ mọ̀ pé rìn àjò débì kan ni? Kí family tó sọ pé tó bá jáwọ́ lórí tó ń ṣe yìí, á kọ̀ ọ́ lọ́mọ. Ṣé ẹ mọ̀ kó ti ní bá? Àmọ́ mo dúpẹ́. Àmọ̀ràn bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ ń gbà náà lọ́hùn pé mo ṣe fẹ́ defend ìwọ ọmọ yìí. Yàtọ̀ ní ogun tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn tó lágbára jù wá lọ, tó ń pè ní ìṣẹ́jú láti jẹ́ ká mọ̀ pé o fẹ́ padà sí ọgbà bí o ti wá. Tẹ́ ẹ bá sì gbàgbé bẹ́ẹ̀ bá rántí. We were only granted bail, not that our case was dismissed. Ó gbàmọ̀ràn lọ́wọ́ àwọn agbẹjọ́rò mi. Bó o ní a ṣe ṣe, wọ́n ní so fẹ́ràn ara rẹ̀. Ó sì fẹ́ kábàámọ̀. Ṣe báyìí. Mo wá dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹni tó pè mí lọ́dàlẹ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni tí ò rí mi gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀. Mo wá wà bí lálẹ́ yìí láti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá. Ọmọ Yorùbá tí ń bẹ ńlé àtọmọ Yorùbá tí ń bẹ lókè òkun. Mo tọrọ àforíjì. Bàbá mi Professor Banji Akintoye, ọjọ́ kan mo wà lọ́dọ̀ wọn ní Kotonu. Bàbá yìí ní Omiyale, ó wà nú àwọn tí mò ń wò torí pé ó dúró tán. Àmọ́ ìjì ayé jà tó le gan. Ìjì ayé ìgbà náà jẹ́ 99.9%. 1% ẹ̀ ló ṣẹ́kù kẹ́mì ni ó bọ́. Ogun tó bá ṣẹlẹ̀ tó bá lè súnlé, ọ̀tọ̀ lógún mọ̀lẹ́bí, ọ̀tọ̀ lógún àwọn tí ń fi ọ pé àníjẹ́ ògbáyé. Ìtí ń lé nílé tí èémú ní rántí wọ aṣọ. Ìtí ń lé nílé tí èémú ní rántí ìyàwó rántí ọmọ lé mi. A máa dúpẹ́ because wọ́n nígbàgbọ́ pé Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ, èmi àti bàbá yìí ti wà ọjọ́ ti pẹ́. Tá a bá ti silent mi, nǹkan wálẹ̀. Àmọ́ràn náà wá gbà pé
ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe. Ìdí tí n fi dá gbogbo àwọn tí ń bú mi tí n fi dá wọn lónìí ẹ̀. Ìwọ sọ̀rọ̀sọ̀rọ̀ tó wá fẹ́ fi mí kọ́rọ̀ sọ tó ní mo pè yàn ká pé mo need 100,000 dákun mo mà bí ọ́ ni I'm not ready for fracas. N tí n bá ṣe ẹ má parọ́ ẹ̀ mọ́ mi. Láti ìjọ́ tí struggle Yorùbá nation tí n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ mi ò bá àyàn kankan sọ̀rọ̀. Àwọn tó nífẹ̀ẹ́ mi tán nígbàgbọ́ nù mi kọ̀ọ̀kan ló máa ń pè mí. Níjọ́ tí mo ṣe last program wọ́n Mr. Adéyẹmí ló pè mí from US. Tó dẹ̀ bá mi sọ̀rọ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́. At the end of that conversation wọ́n ní ó wọ àwọn o kíní kan kí n send account number torí inú àwọn yóò àwọn fún mi ní nǹkan. That is the only person until now kì í ṣe pé wọ́n ti fún mi. So kéèyàn ká tó wá gbé picture ara ẹ̀ tó wá gbé mi lẹ́gbẹ̀ẹ́ tó ní mo bá ọ sọ̀rọ̀ ábà ẹ̀sẹ̀ ìyá bẹ̀rù ọba tí jọ́ lọ́hún. ẹ jẹ́ bẹ̀rù jọ́ká wọ sàré ìfẹ́ dárúkọ ni. ẹ jẹ́ bẹ̀rù ọjọ́ àtúbọ̀tán. ṣòbó bẹ̀yìn ẹ má fọ̀rọ̀ mi ṣàwẹ́wà pé ẹ fẹ́ fi méèkì followers ẹ fẹ́ fi gain traffic. Mo follow ń bẹ̀yìn. I don't want to engage any agitator. I've never done it before and I'm not going to do it now. Olóyè Sunday Igboho bàbá mi ó yá lórí ọ̀rọ̀ pé mo lọ́ọ̀dù aṣíwájú ó ń bí yín nínú àbí nǹkan kan míì bàbá àgbà tí ò bínú lọ́mọ rẹ̀ pọ̀ Àdìsá ọmọ adé ẹ mọ́ màá ní bàmí ẹ má bínú ẹ dáríjì mi ọmọdé ò ní mẹ́kọ́ jẹ kó mọ́ra lọ́wọ́. Mo tọrọ àforíjì tí ò lẹ́lẹ́gbẹ́. Mo tọrọ àforíjì tí ò láàlà. I'm not doing this for you to love me. Ìyẹn tẹ́ ń wò mí àtolólùfẹ́ mi káàkiri. I'm doing what will please my heart. I'm doing what will please my heart. Ẹ jẹ́ bá ń ṣe ètò ìkẹ́ love kẹ́ like. Mo wá tọrọ bàbá mi Àdìsá ọmọdé ẹ mọ́. Mo wá tọrọ ìdáríjì lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá. Èyí tán bí lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yìn tí wọ́n tún máa padà bí pé ẹ má bínú torí pé kíni ẹ jẹ́ kí n mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ mi. Ẹ jẹ́ kí n mọ̀ wípé ẹ nígbàgbọ́ nù mi. Ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi. Ìnìjà tẹ́ ẹ bá mi jà. Èmi náà ti wá padà jókòó. Mo ronú sí i pé láti rí ìyọ́nú Ọlọ́run láti rí ibi dé sí àfi kí n tọrọ ìdáríjì lọ́wọ́ gbogbo ìran Yorùbá pátápátá fún bá méjì kọ́ fún ọjọ́ ọ̀la ni. And never you see me as a betrayer. I can never in my life betray Oloye Sunday Adisa ọmọdé ẹ mọ́. Ìlójẹ́ ìsàlàyé inú ètò tí mo ṣe lánàá pé ńgbà tó gùn yìí pọ̀ tí mo pé bá mi Àdìsá wọ́n ní tó bá lọ báwo ni mo ṣe fẹ́ dìfẹ́ǹdì ẹ báwo ni mo ṣe fẹ́ sọ fáráyé àmọ́ iná ń jó mi lábẹ́ aṣọ iná ń kán lára aṣọ tí mo wọ̀ ẹ̀yẹ́ iná ń dàbò mí ta ni mo fẹ́ sọ fún àfọlọ́m àtolóyè wọ́n wá ní tó bá lọ má dàkọ̀ mi mo wá lọ mo wá fèsì gbogbo tí mo fèsì àmọ́ mo dúpẹ́ ìjíjà àmọ́ kò dómi inú àgbọnù báwo lẹ ṣe lè rí sí ẹni èèyàn máa ń fẹ́ràn jù láyé kò sí ọmọ náà tí ó sọ pé kì í ṣe ìyá àwọn lòun fẹ́ràn jù
kí ìyá èèyàn jẹ́ akúrígẹ kọ́ jẹ́ akúwárápá wàá fẹ́ràn ẹ̀ toró ń lo bí ọlọ́mọ òun lọ lọ́kọ̀ tó wà ó wá sáyé òun ni mọ́tò tó wọ̀ tó fi délé ayé. ká tó mú ìyàn sínú mọ̀lẹ́bí pé wọ́n lọ pa ìyá ẹ̀ ikú ìyá ẹ̀ ikú rẹ ni ìyá rẹ kú ṣé ẹ mọ̀ pé ó níbi tó dé. mo wá bẹ̀ yín mo tọrọ àforíjì lọ́wọ́ tọmọdé àgbà nílẹ̀ Yorùbá tí ń gbé lókè òkun àti níbi tá a wà yìí pé ẹ dákun ẹ dáríjì mi ẹ rí mi gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà nínú Bíbélì ní ká ẹ ṣe rí mi ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi o ẹ dáríjì mi àmọ́ tẹ́ ẹ bá wà ń condition tí mo wà ń gbà yẹn ẹ ṣe tí mo ṣe torí pé ẹni wèrè bá bùràn ẹ̀jẹ̀ rí bọ́ bá rí mọkálíìkì yìí ọ̀sà ẹ̀wọ̀n ò kì í ṣe lé ẹni mo sì tún lè ké gbàjarì tí mo lè lọ rèé fi ọ̀bùrẹ́là rẹ̀ borí olóyè Sunday Igboho ń bẹ́ńbi tán fi mọ́ ń gbà náà lọ́hùn. mo wá tọrọ ìdáríjì lẹ́ẹ̀kan sí ẹ dákun ẹ má bínú lọ́wọ́ mùsùlùmí lọ́wọ́ kìrìsìtẹ́nì lọ́wọ́ ẹlẹ́sìn àbáláyé Bíbélì sọ pé bàbá wa ti ń bẹ ní ọ̀run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá má fà wá sínú ìdánwò gbà wá lọ́wọ́ bìlísì torí ìjọba ń tirẹ̀ agbára ń tirẹ̀ ògo ń tirẹ̀ ẹ mọ̀ pé mi ẹ ṣe kìrìsìtẹ́nì ó ń gbìyànjú ni ẹ dáríjì mi o ìní ẹ dáríjì mi lórí pé kẹ́ ẹ tún lè mọ ọ̀pọ̀ èèyàn ni ọ fẹ́ tọrọ owó ni no I'm not doing that I'm doing this to satisfy my conscience torí mo ti rí wípé ìfẹ́ tòótọ́ lẹ ní sí mi àfi kí n tọrọ ọ̀dáríjì tí n bá kú lónìí wálẹ̀ láìla hamdi ọ̀run méjì náà ló wà nínú kọ́ ọlọ́run rere àbí ọlọ́run àpáàdì èyí tó bá wu ọlọ́run ọba mi Allah kò fi mí sí mẹ́ èmi sì máa ń sọ pé kọ́lọ́wọ́ san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ mo step out nínú Yorùbá nation ní mi ò step out nínú ayé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ bàbá mi ní lónìí wọ́n ní Dèmọ́lá lọ change ọkọ̀ kòwé yẹn padà sí Ìṣọ̀kan Ọmọ Oòduà TV tó o ti ń jẹ́ láti ilẹ̀ kí ló jẹ́ kí n change ẹ̀ ńgbà náà lọ́hùn èpè pọ̀ ṣe bá jí láàárọ̀ máa gbèpè ṣépè tẹ́ fẹ́ fún mi tó èpè tí màá gbà ní òdìlé mi èpè abiyamọ tó bá bi mí léèrè mi mo pàyà mi èmi ni mo pa ìyá mi èmi nìkan kọ́ ìyá mi bí àmì mi nìkan ni mo wà into struggle èmi nìkan mọ̀ ń jà fúnra Yorùbá èmi sì fún wa nú ẹyinjú ìyá mi ọmọ tí ìyá mi fẹ́ràn jù kò sí ní ìyá mi lè ṣe lẹ́yìn tán mú mi ìyá ìwà fohùn léde ó ní mo wà pẹ̀lú ẹnu ara nú ẹ̀mí kó tó di pé ìyá ikú àmọ́ ẹ bá ń bẹ̀ Ṣọlá kó jáwọ́ kí n lè rọ́mọ sinmi mo dúpẹ́ mo sìn ìyá mi ẹ wá dá mi lóhùn ṣé mi mọ pa àbí mi kọ́ ikú tó pàyà olóyè Sunday Igboho olóyè Sunday Igboho ló pàyà ẹ ṣé ẹ mọ̀ ni Àdìsá ọmọ Adéyẹmọ ìwọ ló pàyà rẹ àwọn àbúrò yín kọ́ ló pàyà yín àwọn ẹ̀gbọ́n yín kọ́ ló pàyà yín ẹ̀yin lẹ pàyà yín fúnra yín
tó rọ́mọ tó bá jólógo ọmọ àwọn òbí ẹni a máa ràgàbò pé kó má kú. Saheed Òṣùpá ní ìyá tó rẹ̀mí rẹ̀ tó fi rẹ̀mí ọmọ gbogbo tó gbà tó fún un níyà tèmi abiyamọ bẹ́ẹ̀ ló yẹ kó máa pè kó máa jẹ́. Níjọ́ tí mo ṣe fídíò tí àbá Saheed Shittu tí ẹ mú bàbá mi Sheikh Muyideen Najani Bello ìlú Ìgbòho ni mo wà ń jọ́ náà, mo wà nínú sitting room ìyá mi, ìyá tó bí olóyè Sunday Ìgbòho, inú sitting room ìyá ni mo wà ń gbà náà. Nígbà mo ń lọ ìyá ni Omiyale wá bá bàbá yìí sọ̀rọ̀, mo fi ó bu yèpẹ̀ sí lójú. Àwọn tí ń bájà yìí lágbára, èmi náà fi confidence sọ̀rọ̀ gbà náà. Mo ní màmá olóyè Sunday Ìgbòho ò ní bá ogun yìí lọ, láì mọ̀ pé àwọn ìyá wa padà fira wọn ṣe sacrifice fógun tá ń jà. Tó bá wá ní ìyá tó ṣe sacrifice téè sì ṣàkọ́bí téè ṣàbígbẹ̀yìn, ṣé tí mọ̀lẹ́bí bá wá pè tẹ́lẹ̀ ọ lórí sóòní jẹ́ wọn ni? Ọ̀tọ̀ lè tí àwọn tó lágbára tán dúró pé tó o bá ṣọ́ra, nǹkan báyìí ó ṣẹlẹ̀. As from now, I'm no longer Kowe TV. I'm back to Ìṣọ̀kan Ọmọ Oòduà TV. Ìṣọ̀kan Ọmọ Oòduà TV. Mo ti gbàṣẹ yẹn. Bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ sì ti dáríjì mí. Ọmọ ẹni ò ní ṣèbí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sébi ọmọ ẹlòmíì. Ẹ̀yin tẹ́ ẹ bà struggle jẹ́, ẹ̀yin tẹ́ ẹ dáná sí struggle lábẹ́nú, ẹ̀yin nu ọlọ́nu. Torí wọn bá ọ̀rọ̀ làwa lè sọ báyìí, a lè sọ̀rọ̀ púpọ̀. Nígbà èèyàn kan wá nímọ̀ tọrọ owó pé ká fún mi 100,000. Ìgbà tí àbá wọ́n fún mi lówó, wọ́n offer mi lówó láti go against olóyè Sunday Igboho láwọn tá a jọ ṣe struggle. Mo ní ò ṣeé ṣe. A máa dúpẹ́. Omi ló dànù agbè ọ̀fọ́. So mo wá bẹ̀ yín lẹ́ẹ̀kan sí pé ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí. Ẹ rí mi gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà nínú Bíbélì. Mo bẹ̀ gbogbo yín pátápátá, gbogbo ọmọ Yorùbá pátápátá tẹ́ ẹ nígbà èèyàn kan pè mí ní anígbàgbọ́ nù rẹ ni torí o máa ń sọ òótọ́. Bọ̀dá mi Táyé Kọ́rẹ́nsì wọ́n ní tí ń lé ọmọ nílé bàbá oníwàásù Yusuf ló lé mi, ní tí lè yẹn nù lé tó gbà ló lé mi. Bàbá mi lẹ́kìtì ilé ìgbé kọ́ọ̀lù yẹn torí fóònù tí mo fi ń ṣe láìfù lẹ́ ń pè mí sí kò ṣeé gbé, ẹ má bínú. Ó bẹ̀ yín ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú akitiyan, ẹ kú kó lè dáa. My sweetheart, my love, my everything, Lady K, thank you so much. She understands a lot. She understands. Tí bá tó pè ya yẹn, tí bá pè lóru, tí bá sunkún yẹn ni, bá sunkún mọ́. Àkànbí Mr. Wisdom, thank you so much. We share that love, we share that bond. A relationship with Oloye Sunday Igboho of more than 15 years. Ṣé rò pé màá wá ranjú mi kalẹ̀ kí n jẹ́ kó bàjẹ́ ni? Mi lè ranjú kalẹ̀, mi lè jẹ́ kó bàjẹ́, àmọ́ n tó lé mi ló lé mi. Àti ṣe wẹ́ ni a máa ṣe o, àforíjì yẹn là ń wá. Àti fànábì yìí ṣàkàzọ, ẹ wá dáríjì wá o, à ń bẹ̀bẹ̀ o. Ẹyọ́ máa Yorùbá, àti ṣe wẹ́ ni a máa ṣe o, àforíjì yẹn là ń wá.
àti fànábì yìí ṣàkàsọ ẹ wá dáríjì mi mo ń tọrọ o mo ti tọrọ ẹ dáríjì mi tí gbogbo èèyàn ò bá dáríjì mi tó lóyè Sunday Igboho Òòṣà bá ti lè sọ pé àwọn dáríjì mi ó ti tán torí lóyè Sunday Igboho Òòṣà is more than 100,000,000%. ìwọ tó bá wá lò dáríjì mi tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó ń ka bàbá wa tí ń bẹ ní ọ̀run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bá ṣe dáríjì àwọn tó ṣẹ̀ wá mọ́ fà wá sínú ìdánwò gbà wá lọ́wọ́ bìlísì torí ìjọba tirẹ̀ agbára tirẹ̀ kò sí bá a ṣe fẹ́ rìn láyé kò sí bá a ṣe fẹ́ rìn láyé torí òní mì ìwọ tó o bá lò rìn láyé rẹ torí rí omi tó ṣẹ̀rí bọ́ta ẹni tó dẹ̀ fẹ́ fi mí kọ́rọ̀ sọ dákun ọba sẹ́mẹ̀dọ̀ mo wo gbogbo follower tó ní kọjá 10,000 followers kí ló wá dé tó fẹ́ fi mí kọ́rọ̀ sọ kí ló tó fẹ́ fi mí kọ́ bá bu àyà kí ló dé tó sọ tí mi ò sọ yóò mo pè ọ́ lórí fídíò I've never call anybody ẹni ó pè mí ni mo sọ yẹn Mr. Adéyẹmí àbí tó bá jẹ́ pé ńlá lọ rèé hun nǹkan tí ọ̀yẹ́ ká hun tá lọ rèé hun mọ́ mi ló kù mo dẹ̀ lẹ́lẹ́rìí bẹ́ẹ̀ yẹn bá fún mi lówó màá dúpẹ́ nílò ṣe ẹ̀wọ̀n ní kéèyàn wá parọ́ tí ì ṣe mọ́ mi ẹ jọ̀ọ́ let's see ourselves as one mo lè má sínú agitation mọ́ I may step aside from agitation but I can never step aside from Oloye Sunday Igboho àkàbà téèyàn bá gòkè mo tẹnumọ́ ìyẹn gé kò sí bá a ṣe lè gàgà tó lónìí kò sí bá a ṣe lè kàkè tó lónìí ibi tá a bá gòkè àgbọ̀lọ̀ la fẹ́ dabẹ̀rù kòkòrò dà lónìí àdògán dà lónìí afáàfà táìdà ṣé mi wàá ní dúpẹ́ pé mi ò bógun lọ ìwọ tó bá dẹ̀ mọ̀ pé sacrifice tí mo ṣe ní struggle Yorùbá nation ó ṣe tó mi yàtọ̀ sí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ bọ́ta bàbá mi pàdánù ìyá èmi náà pàdánù ìyá Àdìsá ọmọ Adéyẹmọ pàdánù ìyá ẹ̀ tí Olóyè Sunday Igboho ló burú jù tó ráwọn pàdánù ìyá gbà tí wọn ò sí nílé èmi pàdánù ìyá gbà tí mo ti inú àhámọ́dé ni kí n tó wá lé ní mo gbé gbèsè tí mo gbé ó yẹ kẹ́ ẹ mọ̀ pé nǹkan kan lọ́tẹ̀yìn ẹ̀ wá mi ní kẹ́ ẹ dẹ́kun àti máa pè mí lọ́dàlẹ̀ o mi ní kẹ́ ẹ dẹ́kun àti máa fi èpè jí mi láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ mọ́kàndé ń tọrọ ìdáríjì ni lọ́wọ́ ẹ̀yin tó wù láti dáríjì mi mo ní ń tọrọ ìdáríjì lọ́wọ́ bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ kí n sì tọrọ ìdáríjì lọ́wọ́ ìyá tí mo fẹ́ràn ìyá Ayọ̀mídé ó nífẹ̀ẹ́ ìyá ẹ̀ bàjẹ́ I love her like kí ló dé torí bá méjì kọ́ adúró tí ọkọ níjọ́ ogun bá lé nìyá Ayọ̀ Mrs. Tóyọ̀sí náà abiyamọ ni wọ́n dúró kò rọrùn ó ṣe tó rọrùn. ó wá rọ̀ yín mo bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ dáríjì mi o gẹ́gẹ́ bí ọmọ nínàkínà nínú Bíbélì I stand to correct anything against Oloye Sunday Igboho gbogbo ẹ̀gbin tó bá fẹ́ ta lọ́lọ́yè Sunday Igboho la máa mọ̀ pé o fẹ́ ní mi láti kọlù mo bẹ̀ yín I'm not saying this for you to love me I repeat and if you don't love me unfollow me ìyọ́nú èèyàn kan mọ̀ ń wá láyé mi tó kọjá ìyọ́nú èèyàn tí mò ń wá tó kọjá Olóyè Sunday Igboho sí
bẹ́ẹ̀ yòókù bá kọ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀yọ́nú sí mi ẹ fi mí lẹ̀ pẹ̀lú ọba tó ní mi. ẹ̀yin kọ́ lẹ gbé mi débi tí mo dé. ẹ fi mí lẹ̀ pẹ̀lú ọba tó ní mi. Olóyè Sunday Igboho ṣá ti yọ́nú sí mi. ó dẹ̀ ti yọ́nú, bàbá yìí ti yọ́nú sí mi. Àdìsá mo kí ọ. ó ṣé mo dúpẹ́ o. abiyamọ tòótọ́. ó ní padà change orúkọ yẹn sí Ìṣọ̀kan Ọmọ Oòduà, and I'm going to change it immediately. kò sí lọ́jà ń change ẹ̀ náà ju èpè lọ. àdàbí kíní kan àwo kan lọ́jà fi ń change ẹ̀. Bàbá Èkìtì, mo rí kọ́ yín àmọ́ kò ṣeé gbé. I know you wanted to contribute to this program. Kò sí èèyàn kan tó lè bú mi tí màá respond. I'm out of that. Kò sẹ́ni náà. Mi ń dá anybody ló mọ̀. Ìforíjì ẹni tí mo fẹ́ mo ti rí. Ìdáríjì rẹ̀ mo ti rí. So in tí mo fẹ́ mo ti rí. Kí èèyàn bá attack mi, bí èèyàn bá bú mi, pè mí lórúkọ tó wù ọ́. In tí mo fẹ́ mo ti rí ẹ̀. Mo mọye èèyàn tí ò pè mí mọ́. Àmọ́ ìn lè ṣàlàyé tó ṣẹlẹ̀. Ìn lè ṣàlàyé ogun tí mo rìn. Ìn lè ṣàlàyé inú ẹrọ̀fọ̀ tí mo rìn kọjá, inú ẹ̀gún tí mo tẹ̀. Kéèyàn máa rìn nínú ìgò láì wọ bàtà, bó ló ṣe ń rí lára. I walk barefooted on bottles, broken bottles. Olóyè Sunday Igboho ní mọ̀dàmú. Ó gbé ẹyọ ọmọ Yorùbá. Ẹ dáríjì mi o. Mo tọrọ dáríjì. Even the platform I created myself, Ìṣọ̀kan Ọmọ Oòduà, ìbẹ̀rù ti sọ̀rọ̀ ń bẹ̀ mọ́. Mo wá bẹ̀ gbogbo yín. Ẹ dáríjì mi. Ẹ gbà pé bọ́lọ̀ ti kọ́ nìyẹn. I know I disappointed a lot of people. I even disappointed myself. Àmọ́ in tó lé mi ló lé mi. Kò sẹ́ni tí gbọ́jọ́ ọkú rẹ̀ tí yọ̀. Ẹ gbà bí mo ṣe sọ ẹ̀. I don't want to impatiate more. Ìfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ jù. Àmọ́ ẹ gbà pé in tó ṣe mí, Ọlọ́run ní yóò ṣe kankan nu yín. Kálẹ̀mí náà lórí ọ̀fẹ́ àti jápa kí n kúrò lórílẹ̀-èdè yìí nígbà yẹn lọ́hùn. Ó ṣeé ṣe. Ó ṣeé ṣe. Àmọ́ ta ni mí, who am I? Ìmọ̀nà airport tí a ti ń wọ flight ìlú Ègbò, flight tí mo wọ̀ láyé mi ò ju free flight Àbújá lọ. Àmọ́ mo dúpẹ́. Mo nífẹ̀ẹ́ Olóyè Sunday Igboho gan, tí ò sì sí tó lè change ìfẹ́ yẹn lọ́kàn. Bàbá yìí náà dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ àwọn. Wọ́n mọ̀ pé mo fẹ́ràn àwọn. Ìyàwó wọn wá fẹ́ràn mi gan jà wọ́n gan lọ. Mọ́tò social ìyá Ayọ̀mídé. Àmọ́ wọ́n fẹ́ràn mi gan ju ìyá àti bàbá lọ. Àṣàbí pẹ̀lú Ronaldo. Mo láti bí àwọn ọmọ yẹn gan specially. Pé ká ọmọ yẹn náà dáríjì mi. Torí pé wọ́n wá ilé yọjú sí wọn. Mo ń wòra mi gẹ́gẹ́ bí ẹni pé ogun lé mi bọ̀. Torí náà ńkọ́,
ẹ má bínú gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí mo fi Allah àti al-Qur'an mo fi bẹ̀ yín gbogbo ẹni bá jẹ́ kristẹni mo fi bíbélì àti Jésù Kristi mo fi bẹ̀ yín gbogbo ẹni bá jẹ́ oníṣẹ̀ṣe mo fi odù Ifá mo fi bẹ̀ yín ẹ má bínú mo ti jáwé oríjìn ẹ dáríjì mi ẹ dáríjì mi o. I'm highly sorry and I tender my unreserved apology to you all. Àtọmọdé àtàgbà ẹ dáríjì mi. Agbára lọ́wọ́ Ọlọ́run. Bọ́lọ́run ti ń bẹ táwọn ènìyàn ń bẹ àdélẹ̀ lérí a ṣe kíni àdélẹ̀ lérí. Thank you so much. I love you all. Lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo yín pátá irú àdánwò tẹ́mi rí tí mi mórí lébi mo lọ ẹ̀ ní rí lágbára lọ́wọ́ Ọlọ́run. And see Sugar Boy as well.